Ìbà Gani Abiodun Adams, the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò. Ogun fẹ́ bàbá. Ẹ pẹ́ fún wa. Mo rí fídíò kan tí mo dẹ̀ fẹ́ sáré ṣe mo tí ò yọ ohun èèyàn kí a jẹ́ kí ó yé wọn dáadáa. Tẹ bá náà ní gbọ́ àwa náà ò ní gbà. Olórí burúkú ni àwa náà máa jẹ́ kó yé yín dáadáa ìpè àwa ń lè fún yín. Lórí ọ̀rọ̀ arákùnrin tí mo tag sókè yìí ni tí wọ́n ń pè ní Òkìkí, ó dẹ̀ tún jẹ́ Jamiu gangan ní orúkọ ẹ̀. Olè olórí burúkú tí wọ́n ń ṣépè fún ààrẹ tí ó ti yá wèrè ni. Ta ló mọ̀ yá ẹ̀? Ṣé bó lè lo jà? Ṣé bí agent ni wọ́n ń ṣe? Agent ló ń ṣe. Ok, náà ń gbá tó hàn gbówó ti gbówó fún ẹ nísìnyí. O ò dẹ̀ mọ nǹkan tó yẹ, o ò mọ nǹkan tó kàn mọ́. O lè lo jà kúrò ní Ṣàgám tó fi sá lọ tó talẹ̀ onílẹ̀. Olè olórí burúkú, o ní àṣírí ààrẹ wà lọ́wọ́ ẹ̀. Ó yá sọ àṣírí ààrẹ tó wà lọ́wọ́ ẹ̀. We want to hear it. Sọ fún àgbáyé. Àṣírí ààrẹ tó bá wà sọ a fẹ́ gbọ́. Everybody tẹ̀ fẹ́ listen. A fẹ́ mọ àṣírí ààrẹ. Gani, èmi ní ìwọ ní. Ó sáré lé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò nítorí contract ni. Àwọn dìdìrín tó ń kó kiri, àwọn dáadáa kò, àwọn aláìlọ́pọlọ bí ẹ̀ ṣe dàgbà tó yẹn kò sí làǹkàyè lórí ẹ̀. Nígbà tó fẹ́ gba contract lọ́wọ́ Jonathan lọ́jọ́ kìíní àná, ṣé orúkọ OPC ló fi gba contract yẹn? Ẹ bá mi bi Gani léèrè pẹ̀lú àwọn akíndánidání tí wọ́n tẹ̀lé lẹ́yìn. Ìwọ ṣe wá kó àwọn síta pé òun káwọn kan síta pé kán lọ máa tákù gbowó pé torí pé ó fẹ́ gba contract ni. Òun ló ṣe lọ dá ìrò ẹkùn sílẹ̀, fine. Ok, ó fẹ́ gba contract ni àti gbọ́. Ìwọ Gani, nígbà tó o máa gba contract tó gbà lọ́wọ́ Jonathan, ṣó lè ṣàlàyé fún mi pé orúkọ OPC, Odua People Congress, òun ló fi gba contract yẹn jáde lọ́wọ́ Jonathan. Ṣé bí ṣe ló sáré lọ open company? Níbi táwọn yẹn náà gọ̀dé, ẹni mélòó ló jẹ àǹfààní contract tó gbà lọ́wọ́ Jonathan? Instead tí wọ́n máa fi jẹ àǹfààní òmùyẹ mi tó gbà dànù ni. Lórí tá à ń sọ ìtòrí pé òwò fẹ́ yóò ìwọ fẹ́ jẹun. Ó wá sọ pé ó ṣe dáadáa nílẹ̀ Yorùbá, kò ní yẹ ẹran ẹ̀ Gani. Kò ní yẹ ẹran ẹ̀, kò ní yẹ gbogbo nǹkan tó gbójúlé. Gbogbo àwọn wèrè tó kó síta tó ń sọ̀rọ̀ yẹn, wọn ò jẹ́ nǹkan kan. Nítorí pé mo rí wọn pé wọn lọ́pọlọ, kò sí làákàyè lórí wọn. Gani kò sí wọ́n nìmọ̀ kátàkù ara wa lókù. Mo ń sọ fún yín pé mo ní àwọn evidences lọ́wọ́. Ó pẹjọ́ lọ́jọ́ kìíní àná ni o. Ó yẹ máa tún ẹjọ́ pé torí pé níbi tá à ń lọ yìí, ìyìn tá a máa wú síta, ìyìn tá a bá ayé lẹ́rù ni. Mo ń sọ fún yín pé tó o bá ṣe àṣejù, o ò ní ìmọ̀ nílẹ̀ Yorùbá. Gani, o ò lè ní ìmọ̀ nílẹ̀ Yorùbá níbi tó ń bá lọ yìí. Ó rí pé ọ̀rọ̀ mi ti ọ̀rọ̀ tí ìgbà tó ti ṣe fídíò yẹn fún ẹ tí mo sọ fún ẹ pé tí n bá ń tú àwọn kan síta, ò ní ìmọ̀ nílẹ̀ Yorùbá. Wo bó ṣe ń tẹ́. Ẹlòmíì tí ò tẹ̀ yẹ kó sọ̀rọ̀ sí ẹ. Ṣé ló mọ́ yín sọ̀rọ̀ sí ẹ? Ààrẹ ojú agbo, ààrẹ agbọ́pàá, tó ń pè láàrẹ Ọ̀nà Kakanfò. Orí ẹ̀ burú orí ẹ. Wọ́n sọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò, Gani Adams wọ́n sọ̀rọ̀ pé ó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ó mọ̀gbà tí ò ti sí Ààrẹ Ọ̀nà Kakanfò mọ́lẹ̀ Yorùbá ni. Wèrè ara gbogbo ọgbọ́n tó ń dákó lè fi máa gbó kiri ni, òun gbà lábúrọ̀dù, òun gbà gbogbo ẹ̀, ó dá ẹgbẹ́ sílẹ̀ káàkiri. Ó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, ó kó àwọn olóyè mọ́ra bẹ̀rẹ̀ sí ní joyè oríṣiríṣi, ọ̀tún ààrẹ, òsì ààrẹ, igbá ààrẹ, òsì ààrẹ. Ẹ ti sínwín. Olórí burúkú olè 419 olè ló jà tó fi sá lọ. Wọ́n wà ní abroad nísìnyí, ẹnu ẹ̀ ń yọ̀, wọ́n lè máa sọ̀rọ̀. Excuse me. So gbogbo eléyìí tí wọ́n ṣe yẹn, ṣé ìwà ọmọlúàbí nìyẹn? Àwọn ọ̀kọ́ wà bẹ́ẹ̀, àwọn kì í ṣolè. OPC lẹ́gbàá Ìbà Gani Abiodun Adams kì í ṣolè. Gbogbo wọn tó ti ara OPC gan tí wọ́n jáde, wọn kì í ṣolè. Túgbọ́ gbogbo àwọn kan tí wọ́n sì ń lo OPC, lẹ́gbẹ́ OPC ni wọ́n ń lò, tí wọ́n ń lò, wọn kì í ṣe olè. Tọ́kílẹ̀ gbé ìwọ tó yẹ pé olè olórí burúkú. Agent ní ẹ̀ náà. Wáyé tó yẹ pé ẹ̀ ò ná pọlọ, ohun tí ò yẹ kẹ́ máa sọ ni wọ́n máa sọ. Ok, tó wọ́n ti fún ẹ lówó nísìnyí, o ò mọ nǹkan tó yẹ kó sọ, o kàn sọ nonsense. Ok, jẹ́ kí n fún ẹ ní breakdown kan. Orí nǹkan tí mo tag sókè yẹn, Odua House, owó OPC, gbọ́ mi, contract tí Ìbà Gani Abiodun Adams tí wọ́n gbà tó ń sọ̀rọ̀, wọn ò fi orúkọ wọn build the company Odua House yẹn o. Orúkọ Odua People Congress
Olókun Festival Foundation ló wà ní orí ẹ̀. Ó nójú ẹni mélòó nílẹ̀ Yorùbá yìí tó lè ṣe yẹn. Mo kọ́ di ẹ̀yìn mo fẹ́ mọ olórí tó kọ́ ṣerú ẹ̀. Property mélòó ni wọ́n ní, wọn kó sápò bọ́ nítorí ọ̀pọ̀ nǹkan tí ò yé ẹ̀yin èèyàn tí ẹ fẹ́ máa búlì, ẹ fẹ́ máa bà bàbá yìí lórúkọ jẹ́, tẹ kàn ń sọ̀rọ̀ àwọn ẹlòmíì ò dẹ̀ mọ̀, bọ́ tí wọn bá mọ̀ àwa jẹ́ kó yé yín pé ohun táwa mọ̀ àwa máa jẹ́ kó yé yín. Ẹ̀yin gbọ́ngàn fún ààrẹ ní sálárì ni pẹ̀lú voluntary organization tí à ń ṣe yìí, torí tí wọ́n bá jẹ́ ìlú pìsà sọ fún ẹ pé voluntary ni o à ń ṣe ètò ìdáwó síbẹ̀, upon that voluntary tí wọ́n tún gba contract òun náà fi build ibẹ̀. O mọ nǹkan tí ìkíní yẹn worth, olórí burúkú tó bá mọ nǹkan tó worth standard kí èèyàn tó lè build nǹkan sínú Ìkẹjà orí penthouse nínú ibẹ̀ yẹn ò mọ iye ìgbà tó yẹ pé o lè tẹ́ ń ṣe ní àbúrò èèyàn tó wà ń bẹ̀ o rí nǹkan kan ṣe, ayé ẹ̀dẹ̀ ti bàjẹ́ lásìkò tó tún wá ń ṣépè fún ààrẹ báyìí, ayé ẹ̀ máa bàjẹ́ ni, ò ní rí bá ti ṣe mọ́, ò ní rọ́nà gbégbà, orí burúkú máa jẹ́ tiẹ̀ ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, nítorí pé olórí burúkú ni Ìgbòho tẹ̀lé ń sọ yìí dẹ́ ń tẹ̀lé lẹ́yìn kí ni iṣẹ́ jẹ́yìn ò mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì ló ń fọ́n dẹ̀ ni. Ààrẹ ò ní sọ ohun tí wọn ò ní lè ṣe láyéláyé, ohun tí ààrẹ ò ní lè ṣe wọn ò ní sọ, ohun tó fàá dàbí ń tẹ̀lé wọn nìyẹn. O mọ iye dúdú náà, o mọ bí tí OPC ní structure dé ni. O wá bọ́ sórí social media, o ti wò pé anyhow ibi tó ti lè confront nìyẹn, because o mọ̀ pé one on one you no fit. Tó ti yé, o ti mọ̀ pé bó o ṣe wà o ò ní lè sọ ojúkorojú, ọ̀nà máa ń bọ́ba lẹ́yìn ni ẹni bọ́ba lójú ẹ̀. Ẹ̀mí yóò gbé náà, iná mọ̀ Ìgbòho tó ń ran yín gangan òun gan mọ̀ fún ara rẹ̀, ó mọ̀ lọ́kàn ẹ̀, kò tó ìlàta, kò tó ìlàrin. Ọmọ tó ń pè ní ìlàrin kan gbé ìgò epo ilẹ̀ kan ní ìlàrin o ìlàjọ òkè ìlàjọ oríṣiríṣi inú ẹ̀mí ẹ̀ ò gbé kábà sọ pé ẹ̀yin wọn á fún yín lówó ẹ kàn máa jáde kàn máa sọ̀rọ̀ bullshit, ẹ máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ tí ò yé yí. Ìwọ́n tó yẹ pé o lè níwọ́ tó ń ṣe ọmọ onílẹ̀ tó yẹ yín dẹ́ máa ń ba ọmọ onílẹ̀ jẹ́ nìyí, o talẹ̀ onílẹ̀ o sá lọ, ilẹ̀ fámìlì tó ta tó jápa tó yẹ pé kíni location ẹ̀ tiẹ̀ náà ní mi ti gbàgbé location yẹn mi máa rántí, tó yẹ pé ìwà tó wù ìwà tí ò da, owó olówó ìwọ́bìdì pé o lè gbé lọ sí abroad àtìgbà yẹn ayé ti bàjẹ́, káàtì ẹ̀ má ti ṣépè fún ayé ti ń ṣé máa gbọ́ gbogbo nǹkan tó ń ṣe. Àwọn fámìlì ẹ̀ mélòó ló ràn lọ́wọ́ tó ní ẹnìkan ò tí ààrẹ ó mọ iye owó yẹn tó ti là nínú OPC ni, because we free wọn. Ayé oṣù ẹnìkan tó ó máa dùn mí gan o wípé wọ́n ní ìgbẹ̀yìn ló máa ń dun olóko àdá, torí kó máa dìgbẹ̀ yẹn làwọn tètè jáde náà tètè jẹ́ kó máa yẹ yí pé gbogbo bí yẹn lọ yẹn kò sọ́nà ń bẹ̀, irọ́ ni ẹ lè máa scope àwọn èèyàn ṣé ti yé. Ẹ máa ń sọ ìrù ẹṣin àbírù òkété àbírù kíni, ibo dẹ wà, ibo mélòó ni, kíni structure ibo dẹ tí ì dé. So tó máa ń fún òdì náà ní kékeré kan ó yẹ kẹ́ máa mọ nǹkan tẹ́ máa sọ ṣé ti yé. So màá bẹ̀ máa rọ̀ wá fún àwọn tí wọ́n wo fídíò yìí, ẹ má dá máa yìí lóhùn o, irọ́ ló ń pa o, olórí burúkú ni o, ó lé ní o 419 ni, ó talẹ̀ onílẹ̀ tó fi travel ni, ilẹ̀ onílẹ̀ tó fi travel tó sá lọ ní Ṣàgá ní ládéṣẹwà sí ní kìíní ibẹ̀ family land ni tó gbé tó ta tó yẹ sá lọ nìyẹn. Àtìgbà náà ti ń wá ó lọ sí abroad ó bẹ̀rẹ̀ sí ní jam tog oníyàngbà kìíní kan wo property tó rí yìí owó contract yẹn tí ààrẹ gbà wọn ò fi orúkọ tí wọn ò fi ṣe, orúkọ OPC ni wọ́n fi ṣe. Mélòó iṣẹ́ yìí lè ṣerú ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ní iná ní kiri ló wà ní Ogun State, ló wà ní Èkó ń bíbá yìí náà, tó wà ní Mushin. Mélòó lẹ́bẹ̀ẹ́ka so bọ̀ nítorí pé kò yẹ yín ẹ̀wọ̀n pé
bàbá ìjà máa ń dán aṣọ àlà ni ẹ̀yin ò lè dépò sí i funfun ẹyẹ iṣu ìyẹn ló máa ń dùn ìyẹn ẹ̀rọ ń dagbádá kí ni ààrẹ ń ṣe ààrẹ ń wọ agbádá olórí burúkú ni ẹ̀yin náà lọ́ọ́ agbádá ẹ lọ́ọ́ agbádá káwọn bó ṣe máa rí lọ́rùn yín ẹ̀yin wèrè so Ìgbòho tó dẹ̀ ń tẹ̀lé yín jẹ́ kó máa fún yín lówó ayé yín dẹ̀ ayé yín jẹ́ máa bàjẹ́ ni so jẹ́ ń sọ fún ẹ Ìgbòho ẹ̀mí ẹ̀ ò gbé o nẹ́nu ń bẹ̀ ẹ̀mí ẹ̀ ò gbé gbogbo àwọn tó ń rán yẹn ẹ̀ṣà ni wọ́n ní level tó ti yé so kó má distract àwọn èèyàn náà ṣe máa ń jáde pé ẹ̀mí yóò gbé o ìwọ yìí Jamiu Òkìkí ó ti tẹ aṣọ àgbàmọ́lẹ̀ ayé ti kẹ̀yìn sí ẹ ayé ti ó máa rí ìjà ayé ìwọ́n tó ti ń dáwọ́ lé mẹ̀yẹn kò ní yọrí sí rere mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìwọ ìlànà gbà òun bú ààrẹ òun ṣépè fún ààrẹ ayé ẹ ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ lọ bẹ́ẹ̀ ló ṣe máa rí ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ so ẹ jọ̀ọ́ ẹ má bínú fún ẹ̀yin tí ẹ̀ ń wo fídíò pé bóyá èpè ṣe mọ̀ pé èpè náà máa fi ń wo èpè tí wọ́n bá ṣépè fún yàn èpè náà máa fi ń wẹ̀ ẹ́ èpè ló yẹ ká fún so òun ló fi rí ní ọ̀rọ̀ ẹ̀ ṣe gba èpè so pẹ̀lú àwọn tó ń tí wọ́n ti lẹ́yìn tí wọ́n fún lówó lọ sọ this lọ sọ that èpè nájọ máa fún yín èpè ló jẹ́ ti yín kájọ máa fúnra wa káwọn ẹni tó máa sú èpè yẹn á mú yín á rí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀